Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ. Ní Mary àwọn ojoojúmọ́ ìyàwó kẹ́rù, á kẹ́rù lénìí, wọ́n á lè jáde lọ́la. Á kẹ́rù lénìí, á wá sínú ilé, á lóun fẹ́ ṣe òun pé ìyàwó kábíyèsí lòun. Ta ló rán ní iṣẹ́ Madam Ìgbèrà? Ẹ padà sí Ìgbèrà. Ibi tó fit yín nìyẹn. Ẹ rí pé ń find it difficult ní ọ̀dọ̀ kábíyèsí. Ẹ máa find it difficult torí kábíyèsí ò rí lè cherish yín. Ẹ mọ bẹ́ ṣe wọnú ààfin tó túmọ̀ pọ̀ lẹ́ fi wọnú ààfin. Ogun yín ti bàjẹ́. Ẹ mọ̀ pé wọ́n ní Ògún máa ń sunko. Ó ti sunko. Wọ́n ní sì ń ṣe lọ́tọ́ tó fi ń entice kábíyèsí ní pé òun ló ń wò billionaire lòun, kò sẹ́ni tó lówó tóun. Gbogbo àwọn tó wà láàfin, wọ́n wẹ́ àwọn ìyàwó kábíyèsí tó kù, wọ́n wẹ́. Ohun yìí gangan ni igi gangan. Torí ẹ̀ ló ṣe ń dunnú, ló ṣe ń gbéraga. Ló ń kiri ẹ̀ láyà pé òun lè queen lòun máa jẹ́ láyé òun. Torí owó òun yẹn lòun máa fi tó wà lọ́wọ́ òun lòun máa fi gba queen nílé Ifẹ̀. Wọ́n rò pé bóyá owó ṣe ohun gbogbo. Owó ò lè ṣe, kì í ṣe owó ló ṣe ohun gbogbo lóòótọ́. Ṣùgbọ́n ó ní ibi tó owó ti máa ka àbùkù dé. Àwọn alálẹ̀, ó kò ṣe lọ bribe àwọn òrìṣà tó wà ní gbogbo ilé Ifẹ̀. Kó bribe wọn, kó gun jayé, kó fi mú ẹ̀dọ̀ rìn. Kó gun jayé, kó fàájà sí méjì. Ogun jayé ló fi ń ṣeré. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹni tó bá sọ wípé kí lẹ́nìkan lè ṣe, òun náà máa ń ṣe hàn. Mo ti ẹ̀ like bí Ogun jayé ṣe ń fi ojú wọn hàn mẹ́wàá mẹ́wàá. Ṣùgbọ́n Ọlọ́run ló máa ń ṣàánú yàn. Ẹni tó bá gbàgbọ́ ni o. Ọlọ́run kò ń dédé ṣàánú yàn, ìyẹn tó bá gbàgbọ́. Àgàgà tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, tó bá ṣe mistake dá ẹ̀ṣẹ̀, á ṣàánú ẹ̀. Tó bá dẹ̀ pé kó dáríjì, kíákíá dẹ̀ dáríjì ẹ̀, that is Ọlọ́run. Bọ́lọ́run wá ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n Ogun jayé, á fà ẹ̀ já oníṣẹ́ ibi. Ẹ ń ṣiṣẹ́ ibi, ẹ dẹ̀ ń sin Sátánì. Sátánì yẹn, ẹ ń tanra yín, ẹ dẹ̀ lẹ́yìn. Sátánì máa bá yín, ó máa bá ti yín jẹ́ torí ọbàyéjẹ́ ni Sátánì ń tiẹ̀. Á mú gbogbo agbára yín, á sọ́dọ̀ òfo, á sọ́dọ̀ asán. Á lẹ́yìn kẹ̀yìn tẹ fẹ́ ṣe 419 níbi tó ń wà. 419 kankan dé ibi tí Sátánì wà. Èṣù máa bá yín ba gbogbo agbára yín jẹ́. Ṣé èṣù? Ẹ túbọ̀ máa sábà torí ó máa fún yín fọn fèrè. Ẹ rò Mary ó lóun billionaire. Ẹ rí pé tó bá lọ síwájú kábíyèsí, owó ẹ̀ báyìí, kábíyèsí ó máa ṣẹ sí change ni. Á fi owó yẹn, á fi rọ́ọ̀bù grand. Ó fi pé owó, ó lọ fowó entice kábíyèsí. Kábíyèsí tó jẹ́ pé olówó ṣe ohun gbogbo tán ni. Ìyá ni ó jẹ́ ọmọ tálíkà. Kí ló owó ẹ̀ ń wá níbi tí kábíyèsí wà? Àwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn obìnrin yẹn tán lọ gbé ẹ fún kábíyèsí. Kábíyèsí ní òun ò tí ẹ fẹ́ owó ti ẹ. Even gan ọmọ tálákùtà pátápátá tí ìwà ẹ̀ bá tẹ kábíyèsí lọ́rùn. Kábíyèsí, ó ní kábíyèsí ń bá lọ. Ìwọ wà lọ sọ pé torí pé olówó, torí pé billionaire ni ẹ́. Kábíyèsí ò lè love gbogbo àwọn tó kù, ìwọ nìkan ló fẹ́ love torí pé owó wà lọ́wọ́ ẹ̀. Kí ló owó ẹ̀ fẹ́ fi ṣe? Kí ni kábíyèsí fẹ́ fi owó ẹ̀ ṣe? Ìwọ kan ni NRC. Ìwọ yìí kan náà ló ní respect, ìgbéraga pọ̀ torí pé owó wà lọ́wọ́ ẹ̀. Ìyá tí wà tó wù ẹ́. How market báyìí? Ǹjẹ́ kábíyèsí ò ti dójú tú ẹ pẹ̀lú owó ẹ̀? Ó ní ẹ sọ pé ọmọ nothing, ọmọ tí ò ń ṣe Naomi, pé ọmọ nobody ni. Who told you pé ọmọ nobody? Òun gangan lọ́lọ́run wá gbé ga. Ẹ wo bí Ọlọ́run ṣe wá gbé Naomi ga ju gbogbo yín lọ. Ó sọ fún ẹ pé owó ẹ̀ rubbish lówó ẹ̀. Ọlọ́run ò ní ìdí owó ẹ̀. Naomi ló wá gbé lékè, ó wá gbé suppress gbogbo yín. Ó elevate Naomi.
ó fi yín wọ́lẹ̀, ó fi yín wọ́lẹ̀, ó kàn yín lábùkù níwájú Naomi torí ẹni tọ́lọ́run dá pé kó wá ṣe ẹni tọ́lọ́run dá pé kó wá ṣe queen ní ààfin. Owó kankan ò lè ra queen ní Ilé Ifẹ̀. Ó tàn bùkù. Ǹjẹ́ àṣírí yín ò ti tú? Àṣé owó ẹ̀, o fẹ́ fi owó ẹ̀, o fẹ́ fi owó ẹ̀ bribe Ògúnjayé. Ṣé Ògúnjayé tí ẹ mọ̀ pé bóyá o ti ẹ̀ jẹ́ nìkan? Ìwọ gangan ló mọ nobody. Pẹ̀lú ìwà tó wù ẹ́, kò sẹ́ni tó mọ̀ pé olówó rí. Kò sẹ́ni tó rí owó rí lọ́wọ́ ẹ̀. Ṣé ìwọ yìí gan tiẹ̀ jọ ẹni tó lówó? Mariam, mo ń bèèrè lọ́wọ́ ẹ̀. Ṣé ìwọ jọ ẹni tó lówó? Ẹ wo bówó ẹ̀ ṣe tó wù ẹ́ kàn ẹ́ lábùkù. Owó ẹ̀ useless. Kò sí nǹkan tó fẹ́ fi owó ẹ̀ ṣe. Orúkọ owó ẹ̀ ó kan àbùkù pẹ̀lú owó ẹ̀. Ó wá ń kébò sí. Kò sí nǹkan tó fẹ́ ṣe ju pé tójú ẹ̀ bá ti rí rẹ́dẹrẹ̀dẹ ní ààfin yẹn, wàá máa sá lọ náà ni. Wàá kó lọ léèní, wàá kó padà, wàá kó lọ léèní, wàá kó. Ta ló ń bẹ̀? Ẹ rí bí Naomi ṣe níyì. Tí Naomi bá sọ pé òun ń lọ léèní, kábíyèsí, ìwọ lọ bí báwo? Ó tún máa dá padà ni. Because ó níyì. Ó ní nǹkan tó ń pè ní integrity. Pẹ̀lú gbogbo owó tó sọ pé o ní Mariam, kò sí integrity. Fake ni ẹ́. O tẹ́ pẹ̀lú owó ẹ̀. Ó máa ṣe o. Ó máa ṣe o pẹ̀lú ẹ̀tẹ́ tó tẹ́ nínú ó kan rẹ̀ lábùkù. Kò sẹ́ni tó mọ̀ ẹ́. Ìwọ yìí kan náà ni ó dàgbà ju kábíyèsí lọ. Ìwọ yìí kan náà ò yé ò pa. Ìwọ yìí kan náà ló tún ní ẹ̀mí búburú kún ọwọ́ ẹ̀. Ìwà tó bá tẹ̀ yẹ pé o tiẹ̀ ní ìwà ìbátú. Kí láǹfààní orógbó? Àjẹ́ okòrò. Wọ́n tún pa kò tú láwẹ́. Kí láǹfààní orógbó ẹ̀ ní ààfin tó ń disturb ẹni tọ́lọ́run dá, Naomi? Pẹ̀lú bí ẹ ṣe ń bínú sí Naomi yẹn, Ọlọ́run túbọ̀ ń fìyà jẹ yín. Ẹ ń bínú sí Naomi, Ọlọ́run túbọ̀ ń fìyà jẹ yín. Ẹ jẹ́ ya jáwọ́. Ẹ jáwọ́ kí ìgbé ayé yín kó lè ní ìtumọ̀. Torí bẹ́ẹ̀ ṣe wà yẹn, bí ìgbà tẹ́ ń tàràkà, bí ìgbà tí ẹ ń gbéra yín ní ara yín lára. Ẹ ń ní ara yín lára. Because gbogbo èrò ọkàn yín kìkì ibi ni lójoojúmọ́. Ẹ jẹ́ ya tètè jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀ kẹ́ dá omi lákanú. Kí la fẹ́ sọ nínú ọ̀rọ̀ yín báyìí? Mostly, Mariam tó ń pe rẹ̀ ní òun ni billionaire. Kí ni owó ẹ̀ ní ṣe nínú ààfin yẹn? Kò ra nǹkan kan níwájú kábíyèsí. Kọ̀ràn bẹ́ẹ̀, níṣe lọ́lá kábíyèsí túbọ̀ ń ga sí. Naomi tó ń pè ní ọmọ nobody. Naomi lówó ju ẹ lọ. Ó lọ́lá ju ẹ lọ. Ó níyì ju ẹ lọ. Ó ní ìgbéga ju ẹ lọ. Integrity àgàgà. Ìwọ kò sí ibi tí Naomi lè dúró léni, o ò lè yọjú síbẹ̀. Kí wá láǹfààní owó rádaràda tó lóní tó fi ń waste time ẹ̀? Ó mà ṣe o. Mariam, lọ bá Ọlọ́run kó tọrọ ìdáríjì. Kí integrity Naomi kí ìwọ náà lè ní. That is the only thing tó lè ṣe, tó lè fi kógo já, tó lè ṣe, tó lè fi ní àpọ́nlé níwájú kábíyèsí. Torí bí kábíyèsí ṣe wà yẹn, kò tiẹ̀ ní àpọ́nlé ẹ̀ rárá. Ó useless ṣe ló ó jẹ́ ẹni tó useless níwájú kábíyèsí. Torí ẹ̀, àgbọ̀nrín èṣì lóyè ń jẹ lọ́bẹ̀ o. Ó jẹ́ ya tètè bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ẹmu rẹ̀ mọ́. Tó bá sọ pé òun padà sáàfin, òun fi rẹ̀ ń ṣẹlẹ́yà. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ jàre, ẹ má jẹ́ ká torí àwíjàre kí tán lẹ́nu. A tún gbọ́ pé wọ́n ní Mary àtún páàkì. Ó tún páàkì. Ta ló rán iṣẹ́? Tó bá páàkì lọ, á tún páàkì padà. Á páàkì lọ, á tún páàkì padà. Ó rò pé bóyá ó dẹ̀ ṣògùn yẹn ò dẹ̀ gbé mọ́, kò dẹ̀ jẹ́ mọ́. Kúkú fi kábíyèsí lẹ̀ kó gbọ̀nà, kó kúkú lọ bá bàbá Nasiru lọ plan life yín bí ìgbé ayé alẹ́ yín, alẹ́ ìwà àti bàbá Nasiru kó lè ní ìtumọ̀. Lọ tún àwọn ọmọ ẹ̀ ṣe, káwọn ọmọ ẹ̀ lè ní láárí. Ìwọ náà lọ tún rẹ̀ ṣe. Ibẹ̀ ló ti níyì, ìgbéra ló ti níyì, ó níyì nílẹ̀ Yorùbá. Kó tètè kó káńgá rẹ̀ kó kúrò ní ààfin.
torí kò sẹ́ni tó nídìí ẹ̀, ó kàn lọ ń fìyà jẹ rẹ̀. Ẹ̀yin èèyàn mi jàre tó ṣẹlẹ́ńkẹ́jọ, àwọn èèyàn mi tó mọ̀ ọ̀rọ̀ gbọ́, tó mọ̀ èsì ọ̀rọ̀. Tẹ́ bá kìlọ̀ fún Mariam kó yé disturb Naomi. Queen nìyẹn, òun ni queen Ilé Ifẹ̀, wọ́n ti sin ojú ẹ̀ dẹ̀ ń rí rẹ́dẹ̀rẹ́dẹ̀, ó lóun ò ní jáwọ́. Ó jẹ́ èèyàn tètè gbọ́nà kó má bàa para ẹ̀ lójijì. Bẹ́ẹ̀ ni Ògúnjayá kàn fi yín ṣe ṣìkàṣìkà. Ògúnjayá fi yín ṣe yẹ̀yà, fi yín ṣe léyà. Á fi ojú yín gbolẹ̀. Òun nìyẹn ṣe wọ́n ní ṣe ló ń gbó bí ajá. Ó ń gbó bí ajá nígbà tó Ògúnjayé tó kì í mọ́lẹ̀. Wọ́n ní ṣe ló ń gbó bí ajá tó wá ń rẹ́rìn wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ bí ìtorí òpè. Wọ́n wá ẹni tó máa lọ bá bóyá kábíyèsí náà ló tún máa ń ṣe. Òun lòun tún máa lọ sọ fún pé kó tún lọ appease Ògúnjayé. Bóyá Ògúnjayé á gbà. Ògúnjayé á ṣe mẹ́wàá fún yín. Ṣẹlẹ̀ ní gbọ́rọ̀ ni ewúrẹ́ aláìgbọ́rọ̀. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ́ńkẹ́jọ, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ogun ṣiṣẹ́ kò ní jẹ́ tiwa o. Ọlọ́run ò ní jẹ́ tọmọtọmọ. A ní rógun ṣiṣẹ́. Ìgbéraga ló ń ṣáájú ìparun. Jésù ò ní jẹ́ kí ìgbéraga kó wọ̀ wá lé o. Ọlọ́run ò ní jẹ́. Àwọn tó ń ṣe ìgbéraga náà ni ẹlẹ́yà wọn ń yọ yìí. Ṣé ẹ̀yin náà rí báyìí? Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Táyọ̀ o. Bye.